Pomulero, pomulero, oh pomulero, pomulero, oh pomulero, pomulero TV. The heroes of the Yoruba Traveling Theatre, the stories, the triumphs, the making of history, ṣé mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Òṣùmàrè tíátà ni wá màmá Òṣùmàrè ní gbogbo ayé ń pè mí. Mo wá lọ bá àwọn Yíbò ṣe iṣẹ́ kan nígbà tá a bù ṣe nínú fíìmù wọn yẹn ó lè wọlé ó pa ọmọ ọ̀tá mi méjì àwa mẹ́rin náà mú wọ́n wá ní kahax ẹni tó bá ṣe dáadáa náà máa mú gbàtẹ́mi máa débẹ̀ títí rí òkú àwọn ọmọ yẹn lẹ̀ àti gèlè àtàṣọ mo tú ní bọ́ abẹ́ sí ní sunkún kànáàyọ ó wà ń bẹ̀ gbàtọ́ wá ní court ṣe mọ̀ pé omi yẹn yìí ń wá ní why who beat mama and you are still crying mo ní omi ń wá látàgbárí ni tó bá yá stop ó ní I want to greet you they say you are Òṣùmàrè àbí wetin dem dey call mo ní you know Òṣùmàrè means rainbow we better call you Mama Rainbow then bí Mama Rainbow ṣe jáde ni. Bí ẹni bá fẹ́ rí eyín arúgbó á béèrè ọkọ ẹ̀ ìgbà tó kú ní 84 pẹ̀lú ọmọ 5 màá wá kó aṣọ màá lọ sílé eléyìí ó pè mí fún location mo lè ṣe sí méjì ń bẹ màá wá kúrò fún mo lè ní màmá mi sick ẹ jọ̀ọ́ mo fẹ́ gbé wọn lọ sí hospital màá padà wá lọ́la location míì ni mo lọ o màá tún ṣe sí ibi ẹyọ kan àbí méjì ń bẹ màá tún padà lọ ọ̀túnla gangan ọ̀túnla mo lè má sí ìpadà wá síbi tí mo ti ṣe tà kọ́kọ́ wọ́n ìwà lọ hospital ni bí mo ṣe máa kúrò yẹn tí máa ṣiṣẹ́ bíi location 5 pọ̀ kí n lè rí owó kọ́ ọmọ mi lè jẹun kọ́ lè lọ iléèwé àti rí ijọ́ tó yẹ pé 50 naira ni mo mú wálé mo wáyà ní ọjà Èbúté Èrò ṣàkóso máa ń lọ ata kan síbẹ̀ ó lè pósù 3 tó ti wà ń bẹ̀ á da láìlọ́ọ̀nù bò mo ra ọ ní 1 naira gàrí 1 naira ilá 1 naira ẹja 1 naira mo tọ́jú 1 naira tó kù torí àti lọ location jọ́ kejì ṣùgbọ́n àwọn ọmọ tó lọ fún mi wọ́n bá mu gàrí wọ́n á máa ta yín ni bí ẹni tó jẹ chicken kò easy o ta ló fẹ́ fẹ́ pẹ̀lú ọmọ 5 torí òun náà ní bùkátà tiẹ̀ nǹkan tiẹ̀ wá tó fẹ́ fẹ́ mi nígbà tọkọ mi kú ó wá délé wa ń jọ́nà lálẹ́ à ń jẹun tá a bá dẹ̀ máa tẹ̀bà ráká fóònù àgbéṣàsùn ti ló bá wọlé ó ṣe wá lóní Ìdòwú ta ló làwọn ọmọ yìí mẹ́wàá àwọn ọmọ gúrùpù tún wà bẹ́ẹ̀ tó ọ̀ lọ ó ṣàrí gbogbo wa ní ó bá pè mí ó ní kíwá bá lọ bá ń ta ṣé ìwọ ló bí gbogbo àwọn ọmọ yìí mo lémi lọ́lọ́run fún un àbí kí n dà wọ́n sí kòtò ó ga o kò burú máa padà bọ̀ mò ń bọ̀ bí ìṣeré mọ́dọ̀lá ni èmi náà wá bẹ Ọlọ́run pé mi fẹ́ gbúrò tó ń jẹ́ ọkùnrin mọ́ láyé mi ìwọ Ọlọ́run kó wá ràn mí lọ́wọ́ kó o bá mi gbé bùkátà yìí ó lè débi pé ògògó
Yínká ṣàpájọ wà lọ́dún fani at least wọ́n ti ra mọ́tò mẹ́ta tí n bá dẹ̀ débẹ̀ wọ́n á pè mí màmá ẹ bá a ṣàdúrà sí wọ́n á dẹ̀ ṣàdúrà sí inú mi dùn sí wọn torí mo mọ̀ pé bùkátà ọrùn tèmi kò lè jẹ́ ìyàdí táyà débi tí máa ra mọ́tò ṣùgbọ́n lẹ́nìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tọ́lọ́ ń ṣe oore yẹn dé. nọ́ọ̀sì lèmi ọkọ mi late Fẹ́mi Phillips Àyànfẹ́mi Òṣùmàrè ọmọ Òróníyì ọmọ ewé ìgbàṣọ oníyàn ló fò pẹ́pẹ́pẹ́ léwé ẹ̀mí lura wọn ọmọ onífẹ̀gẹ̀ ńlá fẹ̀gẹ̀ ńlẹ̀ kẹ́tù ìgòǹgò afẹ́tí ẹ̀ làlátọ̀ onítẹ̀ bá dáké ẹ̀wí fáláké bẹ́ẹ̀ dókò ẹ̀rọ̀fọ́ lókò òkú làkọ́dá bẹ́ẹ̀ dòwò ẹ̀ bèrè wò òun gangan ni bàbá Òṣùmàrè òun ló dá tíátà lẹ̀ òun náà bàbá wa Chief Hubert Ògúndé òun ló kọ níṣẹ́ ó wá fi mí ṣe ìyá ẹgbẹ́ Òṣùmàrè so ládùúgbò wa náà ti máa ń ṣe practice màá kàn lọ́bẹ̀ ìrọ̀lẹ́ màá lọ wòran tó bá fẹ́ ṣe anniversary màá bá wọn invite èèyàn anniversary náà náà fẹ́ ṣe ń jọ náà tí mo lọ sọ́dọ̀ ẹ̀ ń tọ́lọ́run bá ti kọ́ ó ti kọ́ ṣùgbọ́n bàbá mi máa ń sọ fún mi pé òun ò rí obìnrin bí òun dẹ̀ ti bí ọkùnrin bíi 20 pé òun wá gba àwẹ̀ 40 days láì jẹ láì mu òun bẹ̀ Ọlọ́run pé tó bá tiẹ̀ jẹ́ ọkàn obìnrin fún un ó ní níjọ́ náà tó máa fún un lésì òun náà sọ pé ọmọ tó wà nílẹ̀ alágbára ni o olókìkí ni o ibi tí orúkọ yín òde ibi tẹ́yìn ìyá àti bàbá òde á débẹ̀ ṣùgbọ́n ọ̀tá pọ̀ o bàbá mi lóhùn ní ẹ fún un ọ̀tá yẹn Ọlọ́run á ṣẹ́gun ẹ̀ ṣe mọ̀ pé òkìkí yẹn èèyàn mọ́bi tó ti máa yọ ṣùgbọ́n gbà tọmọkùnrin Òṣùmàrè tó ta mọ́ mi pé irọ́ o àfi kò fẹ́hùn àwọn ẹbí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé kò ní tíátà ẹni tó ń ṣe tíátà lọ́kàn wa ń bí because ilé wa rè ibi tó ti ń ṣe practice rè kí ló ní lọ́wọ́ tó fẹ́ fẹ́rú ẹ̀ mo ní ibi tó lọ́ọ̀ bá ti darí sí kán tó mọ̀ àti lọ rẹ́gísítírì àti gbòrúkà ẹlòmíì ti ṣe ìyá ẹlòmíì ṣe bàbá nígbà tó yá oyún kàn dé ni oyún Ìdòwú wo lóyún kéṣèṣe lé lóyún ìyá Ìjẹ̀bú ó yàsọ̀ Ìjẹ̀bú títí mo ní tó bá yá ẹ̀mẹ́ tó lóyún èmi náà sọ̀rọ̀ tí mo fi bímọ gbà tí mo wá bímọ àyà ọkọ mi náà já pé ṣé wọ́n máa pe bàbá ọmọ ṣé kò ń jáde báwo ló ń ṣe fẹ́ meet up pẹ̀lú mi kò sí nǹkan kan aṣáṣe bẹ́ẹ̀ nǹkan tí wọ́n èsì ni pé àwọn ò fẹ́ kí n ṣe tíátà bóyá lọ́ọ̀yà àbí dókítà yẹ bí wọ́n ti ń ṣe nọ́ọ̀sì ẹ fi yẹn lẹ̀ gbàtọ́jà rí pọ́mọ́ ti wọ̀ ọ̀ sọ̀rọ̀ mọ́ ibẹ̀ lórúkọ yẹn ti wá yọ gbogbo fíṣàn tó sọ fún bàbá mi ibẹ̀ ló ṣẹ̀ wá ṣẹ tẹ́ bá wò sí iṣẹ́ nọ́ọ̀sì èèyàn mélòó ló mọ̀ mí ṣùgbọ́n nídìí tíátà yọ ti ìkè bó ní òní gbé ẹ sí ẹ tíráyẹ wò kódà mo wà ní òyìnbó ó yẹ kí wà ní iṣẹ́ wọn kan part 2 bẹ́ẹ̀ ni mò ń tara kí n tó dé wọn ti ṣe mo dúpẹ́ pé àtúnjọ wà pọ̀ lẹ́nu tólúwa ní ilẹ̀ ṣe hàn pé ẹ̀kan interview wípé are you a matron mo ní matron ní mí náà ó lóun wo ńgbà tí mo wọ uniform yẹn tí mo rìn ó lóun wá wò pé obìnrin gbọ́dọ̀ jẹ́ nọ́ọ̀sì àtàṣọ fìtì ẹ̀ tó yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.